Very Dark Man àti Billord ọ̀rọ̀ wọn méjèèjì ó ti bọ́ ọ̀nà ẹ̀mí yọ. Very Dark Man ó ti rán Billord. Ìjà wọn méjèèjì tó ń ṣẹlẹ̀ òun ni mò ń pè ní ọgbọ́n ojú agbára lọ. Ọgbọ́n ojú agbára lọ. Ẹ jẹ́ kí n láyé yín bó ti jẹ́ gangan àti bó ti rí. Mo fi wo sàkún ọ̀rọ̀ yìí pé ọgbọ́n ojú agbára lọ. Ṣé ẹ bá rántí tẹ́ bá gbàgbé wípé arákùnrin dúdú tí wọ́n ń pè ní Very Dark Man òun àti Billord ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó mú kọ́nà ńkọ́ òun nínú láàrin wọn tó jẹ́ pé ìjà yẹn ń ṣẹlẹ̀ gan tó ń jà láti oyè ìjọ yìí. Billord ó ní òun lówó òun mọ̀ọ̀yàn lágbára torí pé ó ní ilé iṣẹ́ rẹpẹtẹ ó sì lówó lóòótọ́ tí gbogbo á mọ̀. Ó ń fojú wo Very Dark Man pé ìwọ tó ní nǹkan kan tó máa jókòó sínú yàrá kékeré kan tó kó bàtà sí lẹ́yìn tó máa mú pure water tó máa sọ̀rọ̀ ìwọ sèmi. Ó ní ó lóun máa tà òun á fi ra pépà. Ó sọ pé òun ní òun ìwọ kẹ̀ ibi tí ọ̀rọ̀ yẹn tó ti wá ní tó ti ní kíní gangan rèé o. Ó bú ìyá ẹ̀ ó ní aṣẹ́wó ní ìyá Very Dark Man ó ní ìyá Very Dark Man ó sọ àwọn àpọ́nṣọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kò bá kùn gbé gbà tó sọ sí Very Dark Man ó sọ sí ìyá ẹ̀. Àwọn Yorùbá kẹ́ máa sọ̀rọ̀ wọ́n máa ń pòwe wọ́n ní wọ́n bú ìyá ẹ̀ wọ́n bú bàbá ẹ̀ ó lọ́jọ́ kú ẹ̀ ò tí ì pé lọ́jọ́ kú ẹ pé ó yẹ ni òwe Yorùbá ni. Àmọ́ kíní yìí ó sound lórí Very Dark Man pé òun lẹ́gbin tó yìí ó ta lù àmọ́ Very Dark Man ṣe kíni ó kà kúrò. Billord yìí náà ó tún gbé ìwòwò Very Dark Man nígbà kan ó gbé jáde ó bẹ̀rẹ̀ sí ń fọn ká pé kíní kan oníkálùkù wọn ṣáà ń ju títí wọn oníkálùkù wọn jọ ń jù fúnra wọn àmọ́ wọ́n sì jọ ń jù fúnra wọn yìí. Very Dark Man ó ń ja ìjà yìí ó sì fọwọ́ lẹ́rọ̀ ń ṣọ́ arákùnrin yìí níbi tí ó máa ṣe kíni tó máa ti gbámú ṣíkún tó jẹ́ pé ní pàkúté Jésù ó mú ẹ ó kàtìyọ ó ń ṣọ́ àmọ́ arákùnrin yìí ó mọ̀ arákùnrin ti wà carried away pẹ̀lú owó àti pé olówó ṣohun gbogbo tán kò sí nǹkan tí mi ò lè ṣe ń gbé agbára wà owó wà àtúmọ̀yàn bí ló tún kù ní Nàìjíríà yìí lórílẹ̀‐èdè yìí ohun tó bá ṣe tì ilẹ̀ ló máa gbé àmọ́ ó ti gbàgbé wípé ọgbọ́n ojú agbára lọ. Very Dark Man lọ sí China. Billord ó gbé nǹkan kan jáde lára àwọn electronics pé wọ́n ò fẹ́ tà ó sọ iye tó fẹ́ tà. Very Dark Man lọ China ó ní iye tó fẹ́ tà yẹn ti wọ́n jù. Kí ló dé láti China tá a máa sọ pé wọ́n yanjú ẹ̀ tó máa fi délẹ̀ ń bí kó tó fi èrè ẹ sí lórí kó fi èlé owó lé lórí. Ó ní kò tó oye tí arákùnrin tó sọ pé òun fẹ́ tà oye tó sọ pé òun fẹ́ tà yẹn ó ti pọ̀ jù bí pé kó ra ọjà kó wá fẹ́ ta ní bí ìlọ́po méjì ìlọ́po mẹ́ta oye tó rajà ló dé èrè àjẹpá. Òun ní Very Dark Man sọ pé kò lè rí bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ ra kíní òun á máa ọ̀dà ẹ̀ láti China fún pé òun ò fẹ́ owó lórí ẹ̀ gan bó ti wá láti China tó sanwó gbogbo owó ìrìnnà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lòun máa ṣe òun ò fi owó kankan lè kọ́kọ́ máa rà bẹ́ẹ̀ pé káwọn èèyàn lè mọ̀ wípé owó tó ń gbélé pọ̀ àwọn èèyàn gbariwo ń gbà yẹn pé fẹ́ bọjà jẹ́ fún àwọn Yíbò wọ́n mọ̀rọ̀ yẹn pé Very Dark Man ó ń bá àwọn Yíbò jà fẹ́ bọjà jẹ́ fún wọn ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwó tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn pọ̀ àmọ́ nǹkan tí Billord wá ṣe tó wò rí pé nǹkan tóun ń ṣe yẹn ó máa dùn Very Dark Man pé kò sí nǹkan tí Very Dark Man máa ṣe wá lọ mú àwòrán Very Dark Man wá ń ta ó fi ń ṣe big board lórí àwọn app ẹ̀ tó yẹ̀yẹ̀ ń ṣí wá lọ ń gbé picture Very Dark Man síbẹ̀ ó ní Very Dark Man ó fi ń ṣe ìpolówó ọjà ẹ̀ ó ń gbé káàkiri billboard face online Very Dark Man ó fi ń polówó pé Very Dark Man o ambassador òun ni òun sign ní ẹ̀ òun sanwó fún ìyẹn ò tún dùn yìí ó tún sọ pé Very Dark Man ó ń bọ̀ ní Port Harcourt láti bá òun polówó pé òun ti sanwó flight ticket ẹ̀ ti sanwó flight ticket ẹ̀ ó ń bọ̀ bẹ́ẹ̀ pé ó máa wá ti sanwó flight ticket ẹ̀ tó jẹ́ pé ó ṣe ayédèrú flight ticket tó parọ́ kò kẹ̀rí bẹ́ẹ̀. ìyẹn tó dùn yín ó tún sọ lójú arákùnrin kan adáyín kò ṣe onídàá pé ní kátàífè ó sọ fún wípé Very Dark Man èèyàn òun ni òun fún ní 500 million ìyẹn ni ó fún ó náà fún 500 million ló ń fún ó náà fún 500 million pé kí ni òun fún lówó òun ṣe gbá bẹ́ẹ̀ ni pé ó fi gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ó fi ń yangàn wípé olówó ṣo gbogbo tán ìyá ló máa jọmọ tálákà lórí ó ti fojú wo Very Dark Man pé ilé ò lágbára ṣó lè gbá lọ́ọ̀yà ni ṣó lágbára láti tó ń gọ ó sọ pé agbẹjọ́rò Very Dark Man ó nìyẹn baby lọ́ọ̀yà ẹ bá mi tú ó ní lọ́ọ̀yà ọmọdé pé níbi tí òun ti ní àwọn ọ̀jìnmí akọni níwájú adájọ́ tóun ti ní wọn ni ìwọ ń gbé ìwọ ń pè yẹn ní lọ́ọ̀yà lẹ́gbẹ̀ẹ́ òun ó tún sọ pé lọ́ọ̀yà ẹ̀gbọ́n ó ní lẹ́yà ẹ ti ṣe wọn rí lọ́ọ̀yà tó máa ń gbé kiri tó ń pọ́nlé gẹ̀gẹ̀ tó ń pọ́n gẹ̀gẹ̀ ó ló ti ṣe wọn rí kò ní nǹkan tó máa ṣe kò ní nǹkan tó fẹ́ sọ níwájú òun Billord ló ń sọ bẹ́ẹ̀ o kò ní nǹkan tó fẹ́ sọ níwájú òun pé torí náà kò sí nǹkan kan tí Very Dark Man lè ṣe tó bá pòun lẹ́jọ́ òun àwọn ìní ẹ̀ òun á fọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣàwámà ni àmọ́ níbi ọjọ́ bíi mélòó sẹ́yìn ọ̀rọ̀ bẹ́yìn yọ o wọ́n mú Billord wọ́n ka ẹ̀sùn ẹ̀ sí lẹ́sẹ̀ o kì í ṣe pé òun àti Very Dark Man ń jà àbí wọ́n jọ búrẹ̀ ara o òun kọ́ o gbogbo àwòrán Very Dark Man tó ń gbé jáde tó ń sọ wípé Very Dark Man òun ti sáìn ẹ̀ òun ṣiṣẹ́ fóun òun ṣe tí Very Dark Man kéré tí kò fọwọ́ sí ọkùnrin dúdú yẹn ó fọwọ́ sí ó ní àwọn ò jọ ṣe agreement àwọn ò jọ ṣe nǹkan kan. Billord don dey go prison
Go do there spending Easter. Bilod will spend Easter for there. Yes. So go escort Bilod now. Yes. What did he do? He impersonated me. Used my image to do advert. Unapproved. Unapproved. He put a big board of my face. Unapproved. All of this. He claimed he paid me 500 million naira. You understand? So now he will go prison. He say, "Now be the Ogbon." As you can see, I am escorting Bilod to Kuje prison. We don't do road to Kuje. Show them where Bilod is inside the Black Maria. Show them. Very good. Come back. So I want to make sure that I see him enter inside that prison. You know, saying say call, pass call. They say there's no ignorance in the law. This is not defamation. Me, you can insult me, insult my mama, just the way they always do. Call me, call my mama a shower, say a lot of things. You know, they say I be a gege, I dey sleep people. All those one no be problem. But when you want to be criminal, no, that one ain't problem there. So today, he was arraigned in court. So we were all in court. As we they call, they read all his charges to him. When they read all his charges, of course, he pleaded not guilty. So for the case to start, they don't remand him first. The case was adjourned, so he had to be remanded. So he's been remanded for 26 days. So we are going back to court on the 27th. So right now, he's going to be in prison for 26 whole days. He will do Easter for prison. Now, what are the charges that they read out to him? That's him, Bilod. He used my pictures unauthorized. We didn't have any discussion, nothing. This guy carried my picture. First of all, he said I was his brand ambassador. That one passed. Again, this guy now used my face and posted it on his Viewpoints. He used it and edited it with his Viewpoints app and said that Very Dark Man has approved Viewpoints as the #1 app, me, without my permission. This same app, some persons are complaining that this app, they scam them. Bilod don't say me approve him. Not just that, this guy went to go and forge a fake flight ticket and posted it online that we have an agreement that I was going to join him to go and launch Blunt Gadget in Onitsha. Nínú òfin kẹrẹ ìjìyà ńlá ó ń bẹ fún. Ó sọ pé òun fún ní owó tí ò fún lówó. Gbogbo àwọn nǹkan báyìí ni wọ́n kà sí arákùnrin létí o. Wọ́n ní tí wọ́n máa mú ẹjọ́ yẹn wọ́n máa gbọ́ síwájú. Àmọ́ kó tó parí ẹjọ́ yìí kọ́kọ́ lọ máa gba atẹ́gùn ní ẹ̀wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n Kuje náà. Kuje prison. Ọjà arákùnrin síbẹ̀. Kuje prison ní Bilod wà báyìí o. Kuje prison ní Bilod wà. Nígbà tó ń gbé lọ, Very Dark Man tó mú mọ́tò ẹ̀ ó mú ọkọ ẹ̀ ó tẹ̀lé wọn lẹ́yìn. Ó ní àní mo máa tẹ̀lé ẹ dé ẹnu ọ̀nà ẹ̀wọ̀n sẹ́ tó máa gbé ẹ wọlé lójú mi tí máa mọ̀ kó wọ́ bẹ̀. Tẹ̀lé wọn débẹ̀. Èèyàn tó bá ẹ sọ̀rọ̀ kìíní sìn tẹ́ ẹ̀jọ́ sọ tó fún ẹ ní agreement tó fún ẹ ní tẹ́ ẹ̀jọ́ sign agreement deal. Kò dẹ̀ sọ pé ó ṣe no. Ṣé ni ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ èèyàn tó ń fọ́ọ̀jì signature èèyàn àbí tó ń fọ́ọ̀jì kìíní èèyàn tó fi ń ẹ wo ó pọ̀. Torí náà bí àbá ṣe rò ọ̀tọ̀ àmọ́ bẹ́yìn ṣe rò ṣé ìgbésẹ̀ tí Very Dark Man gan gbé yẹn ṣó dáa. Arákùnrin Bilod yìí ṣé nǹkan tóun náà ṣe gan tó ń gbé àwòrán aláwòrán tó fi ń polówó tó ń sọ wípé kíní kan tó yẹ aláwòrán dẹ̀ ń sọ wípé nǹkan tó ń ṣe yìí ó máa lẹ́yìn ó máa lẹ́yìn pé kò lẹ́yìn kò sí nǹkan kan ṣé nǹkan tárákùnrin yìí náà ṣe ṣó dáa. Ó fojú di ìjọba ó fojú di òfin ṣó dáa ẹ jẹ́ ká gbé yẹ̀wò lábala àríwísí ẹ ṣé.